ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó lè máa ronú bí everybody mo ní ìròyìn ayọ̀ kan fún yín lákọ̀ọ́kọ́ ẹ wò fúnra yìí. work isi video call irú ẹkùn security network jẹ́ kí n máa rí ojú mi rárá this is suspected kidnappers. tíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lẹ́kọ̀ọ́ náà. ọba nàìjíríà pé ọlọ́pàá wọn rí bẹ́ẹ̀ yọ orí sinimá náà ń tì ní ẹlẹ́pàá. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹni tí ò gbénú òkùnkùn rí kò lè mọyì ìmọ́lẹ̀ ẹni tí ebi òde parí kò lè mọyì oúnjẹ ló dífá fún ọ̀rọ̀ kan èyí tí mo fẹ́ jọ̀nà náà mo ti rò wípé ọ̀rọ̀ náà á ti lọlẹ̀ ni ṣùgbọ́n ìgbẹ́ kékeré létí àwo ni tójú bá kùn bẹ́ẹ̀ ọkàn ò lè kùn bẹ́ẹ̀ àwọn kankan wà tó jẹ́ wípé kò yẹ ká máa sọ lásìkò yìí lákọ̀ọ́kọ́ jẹ́ sọ dímọ̀ fún yín pé olóyè Sunday Igboho jáde wọ́n yànnàná àwọn kankan láìpẹ́ yìí nítorí oríṣiríṣi ìpè lárí oríṣiríṣi ọ̀rọ̀ lárí látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀tá àbọ̀n wọlé nígbà tí wọ́n fi àwọn fọ́nrán yẹn jáde. So many people who are concerned nípa olóyè Sunday Igboho wípé ṣàlàáfíà ni wọ́n wà kí ló ṣe wọ́n o ibo ni wọ́n wà ibo ni wọ́n bá ọ̀rọ̀ wọn dé látàrí bí àwọn ìpè yìí ṣe pọ̀ olóyè Sunday Igboho jáde láti wá yànnàná ẹ̀ fún àwọn olólùfẹ́ wọn àti gbogbo àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ wọn dénúdénú wípé àlàáfíà ni àwọn wà o wọ́n wá ṣe ìlérí kan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ìlérí yẹn jẹ́ ìlérí tó jẹ́ wípé èmi rí wípé ẹni yìí ó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tọkàntọkàn ìlérí yìí dẹ̀ rí mo rí wípé kì í ṣe ìlérí ahọ́n lásán wọ́n wà dìtámì pé sẹ́ẹ̀ ohun táwọn ti bẹ̀rẹ̀ yìí àwọn máa parí ẹ̀ irúfẹ́ ìlérí wo ni lórí àwọn Fúlàní àti àwọn bòròrò àti àwọn èèyàn kan mo máa yọ̀nà náà ẹ̀ fún yín ohun tí ẹ gbọ́dọ̀ gbọ́ ni ṣùgbọ́n ọ̀sẹ̀ tuntun láwa yìí lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire a máa gbà á ládùúrà a máa ṣe ládùúrà lójoojúmọ́ wípé Ọlọ́run á fún ìjọba ṣe o gbogbo àwọn èèyàn tí wọ́n ti ṣetán láti kún ìjọba lọ́wọ́ bí àwọn ti ìrọ̀ ẹkùn tó lóye Sunday Igboho gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ti ṣetán láti rí pé àwọn ọmọ yìí di gbígbà padà láyọ̀ àti àlàáfíà ẹ̀ ní ṣe lásán o ẹ jẹ́ ká tún ní ìgbàgbọ́ pé láàrin ọ̀sẹ̀ yìí ètí wa yóò gbọ́ ìròyìn ayọ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn ẹ jẹ́ kí wá sọ ọ́ di mọ̀ fún yín pé ní ọ̀sẹ̀ ta ló tán yìí ọ̀rọ̀ kan jáde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣòfin Olúrẹ̀mí Tinubu lórí wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lọ bẹ̀rẹ̀ okòwò kéékèèké láti ibi ká máa ta kúlíkúlí ká máa tẹ̀pa kí wọ́n máa dín àkàrà mo sọ lẹ́ẹ̀kan yẹn wípé ẹni tí ò gbé inú òkùnkùn rí kò lè mọyì mọ́lẹ̀ ẹni tí ebi òde parí kò lè mọyì oúnjẹ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé kò yẹ ẹ mọ̀ pé lákọ̀ọ́kọ́ aṣòfin Olúrẹ̀mí Tinubu ti kọ́kọ́ ṣe àwọn kankan gbà kan tó jẹ́ wípé àwọn èèyàn bọ́nà àtẹ́lù wọn wípé àwọn ọmọ yìí wà nínú igbó ẹ bá ọkọ yín sọ̀rọ̀ àwọn ibi tí ò yẹ kẹ́ lọ lẹ́ ń lọ àwọn ibi tí ò yẹ kí ẹ yọjú sí ó dàbí pé ẹ kì í ṣe abiyamọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ nígbà náà ṣé kò wá ti ń jọra wọn báyìí èmi fẹ́ fi yé yín pé àròkùn láre o ọ̀rọ̀ tí wọ́n ń sọ àròkùn láre fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá gbogbo wa pátápátá lórílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ n sáré mú ọ̀rọ̀ táwọn àgbà ilẹ̀ Yorùbá sọ lórí ọ̀rọ̀ yìí the Yorùbá Union ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá has knocked Nigeria's First Lady Senator Olúrẹ̀mí Tinubu over her recent remarks on women's empowerment, saying she should begin selling roasted corn kulikuli in the Surulere area of Lagos. Àwọn ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ sí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu lórí ọ̀rọ̀ ìrónilágbára fáwọn obìnrin èyí tí ó sọ pé kí wọ́n lọ máa ta kulikuli dín àkàrà sun àgbàdo. ẹ má gbọ́ the union asked the Ìyálọ́jà General Mrs. Fọláṣadé Tinubu Òjó ṣe ń gbọ́ wọ́n rọ ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Tinubu's daughter ẹ jẹ́ kí n túbọ̀ ẹ̀ka fún yín the union also asked the Ìyálọ́jà General Mrs. Fọláṣadé Tinubu Òjó Tinubu's daughter to hawk the items at Ojuelegba under bridge. Wọ́n ní kí ọmọ Tinubu náà kó gbégbá gbogbo nǹkan tí ìyá bóyá ìyá ẹ̀ ní
àbí step mother ni ohun tó sọ kóun náà gbégbá ẹ̀ lójú Ẹlẹ́gbà bridge kó máa lábẹ́ bridge lábẹ́ afárá bridge kóun náà máa ṣe ẹ jẹ́ n tẹ̀síwájú mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí. The group said the world has moved on through inventions, and technology, insisting that it was insulting for Oluremi to reduce the struggles of Nigerian women to roadside trading. Wọ́n ní ayé ti move on. Ọ̀làjú ti dé, so many things ti ṣẹlẹ̀ wípé ohun tí ìyá yìí sọ yìí ó jẹ́ ohun tó bu ìgbìyànjú àwọn obìnrin kéré wípé kí wọ́n lọ máa ta àwọn nǹkan. Ẹ jẹ́ n tẹ̀síwájú bí tí mo ti fẹ́ land rẹ̀. In a statement signed by the convener of the group, Olusola Badero, and released through its home director, Princess Balogun, the Yoruba Union said Tinubu's wife should have used the resources at her disposal to create meaningful support for women rather than suggesting petty trading as the answer to economic hardship. Pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn, wọ́n ní ó yẹ kó wá ọ̀nà míì láti fi àwọn ohun tó wà lọ́wọ́ ẹ̀ tó lè fi ṣe ìrànlọ́wọ́ fáwọn obìnrin kó fi ṣe ní ọ̀nà tó yà lárọ̀tọ̀ ju wípé kó wá máa sọ pé kí wọ́n lọ máa ta àwọn nǹkan wọ̀nyí níbi tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà dé dúró yìí ohun tí wọ́n gbìyànjú láti sọ nìyẹn. It is very unfortunate that a woman who is the first lady of a country will look down on her fellow women because she had the privilege of being in that position and thinks others are nothing. Ìgbìmọ̀ Májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá said. The group further stated that Oluremi Tinubu started her life by enjoying freebies, living in luxury houses and enjoying luxuries with taxpayers' money, accusing her of speaking in a way that deemed the average women. Mo sọ fún yín lẹ́ẹ̀kan ní pé ẹni tí ògbéni òkùnkùn kò lè mọ iyì mọ́lẹ̀. Ṣẹ̀rí pé ọ̀rọ̀ mi ní ìtumọ̀. Ẹni tí ebi òde parí kò lè mọ iyì oúnjẹ. Tó bá rí àánú gbà, tó bá rí opportunity ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀, má rò pé àwọn tó kù wọn ò mọ̀ ṣe o. Ẹ jẹ́ n parí ọ̀rọ̀ mi. Ìgbìmọ̀ Májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá said women like Remi Tinubu did not deserve the position. Wọ́n ní kò yẹ nípò yẹn o. Women like Remi Tinubu did not deserve the position she was occupying, accusing her of failing to address the plight of Nigerians, including children abducted in Oyo State and the women and children reportedly kidnapped in Kwara State. Ibi tí mo máa dúró nìyẹn. Ẹ má gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Ọ̀nà ohun tó bá dunni ní pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n jí àwọn ọmọ wọn gbé, mo mọ ibi tára wọn kù sí. Fọ́nrán kan yìí tí mo rí ní ìgbà náà, àwọn èèyàn sọ wípé àwa ń sunú ilé, àwọn ọmọ wa ń sunú igbó. Abiyamọ yàtọ̀ sí abiyamọ o. Pẹ̀lú ohun tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe yìí, ọ̀pọ̀ àwọn ènìyàn, ọ̀pọ̀ comment, ọ̀pọ̀ ọ̀rọ̀ ni mo ti rí tí àwọn èèyàn ti fi ránṣẹ́, kódà àwọn èèyàn kan ti sọ di àwàdà, àwọn èèyàn kan ti sọ di skit. Bọ́n mo fẹ́ jẹ́ kí èèyàn mọ̀ wípé ó ju skit lọ, ó ju àwàdà lọ. Kì í ṣẹjọ́ wọn nítorí bí àwọn ṣe dìde ìrọ̀rùn ní gbogbo ẹ̀. Ọmọ ààrẹ wa wo ló wà lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí tí mẹ̀kúnnù ń pariwo ọmọ ààrẹ wo àbí ìyàwó ààrẹ wo àbáwọn èèyàn tó súnmọ́ gan wo ló ń kojú àwọn nǹkan wọ̀nyí bí wọ́n tẹ̀lé kojú ẹ̀ bí wọ́n kojú ẹ̀ kan kò lè tó ti àwọn mẹ̀kúnnù. Ẹ wá dé lásìkò yìí ẹ wá ń sọ fún àwọn obìnrin pẹ̀lú bí nǹkan ṣe rí lásìkò yìí wípé kí wọ́n lọ máa ta àkàrà, kí wọ́n máa ṣe kúlíkúlí, kí wọ́n máa sun àgbàdo, kí wọ́n máa dín àkàrà. Ṣé owó àkàrà yẹn ni wọ́n fẹ́ fi là láyé ni? Ṣówó àkàrà yìí ni wọ́n fẹ́ fi san owó school fees? Ṣówó àkàrà yìí ni wọ́n fẹ́ fi san house rent? Èlò even though tíyàn bá tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wọ àwọn nǹkan wọ̀nyí tí wọ́n mẹ́nu bà, ṣé nǹkan kékeré ni? Irúfẹ́ ìrónilágbára wo rèé? With due respect, irúfẹ́ ìrónilágbára wo? I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ọ̀rọ̀ yẹn kọ́ mi lóminú. Mo rò wípé á ti lọlẹ̀ ní, ṣùgbọ́n mo rí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mú ọ̀rọ̀ yẹn, wọ́n tọ́jú ẹ̀. Àwọn ọmọ wà nínú igbó. Ó ti pẹ́ tí àwọn èèyàn ti ń dúrádì ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé kó jáde kó tẹ̀ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ lórí àwọn èèyàn tí wọ́n jí gbé. Àwọn tí ìpínlẹ̀ Kwara wọ́n wà ń bẹ̀, àwọn tí ìjọba ìbílẹ̀ Oríire wà ń bẹ̀ láti ọdún yìí, ọjọ́ gorí ọjọ́, oṣù gorí oṣù. Ìyàwó ààrẹ ò sàn kankan. Ẹ sọ pé silent worker yín náà ẹ jẹ́ kó di outside worker, ẹ jẹ́ kó jẹ́ loud worker, ẹ jẹ́ ká rí. Ṣùgbọ́n irú eléyìí tẹ̀ ń ṣe yìí, kí ni ẹ̀rí wípé mú ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí, àwọn ọmọ wọ̀nyí ẹ mú lókùnkùn. Ẹ̀yin èèyàn, ohun tẹ́ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Mi ò fẹ́ sọ̀rọ̀ ju púpọ̀ lórí ọ̀rọ̀ yìí. Tàbárò dídùn ẹ̀fọn àmà yúnra dé igun ni. Mo fi gbogbo ìtókù mo fi sọ́wọ́ ẹ̀yin ará lé. Ohun tẹ́ bá rí ẹjọ́ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Lórí part 2 ọ̀rọ̀ olóyè Sunday Igboho, ìlérí tí wọ́n ṣe ni wípé àwọn ò ní sinmi o àfi tí àwọn bá lé àwọn Fúlàní bòròró tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà, tí wọ́n fẹ́ máa domi àlàáfíà yìí lóru. Wọ́n ní àwọn ò ní sinmi.
eléyìí jẹ́ ọ̀rọ̀ tó bu omi tútù sí mi lọ́kàn wípé akọni nẹni yìí, ibi táwọn èèyàn kan ti ń ṣe àwáwí, ibi táwọn èèyàn kan ti ń dúró de permission, ibi táwọn èèyàn kan ti ń rán àwọn ọmọ lẹ́yìn wọn sí wọn láti máa tún dá gbogbo ẹ̀rú tó jẹ́ ká mú ọ̀rọ̀ ìṣọ̀kan lókùnkúndùn lásìkò yìí, ẹni yìí ò tẹ̀ wá rí gbogbo àwọn nǹkan wọ̀nyí rò. Ẹ gbọ́ bí ẹni tó súnmọ́ olóyè Sunday Igboho ṣe sọ nígbà náà tí wọ́n fi yànnàná ìṣẹ̀lẹ̀ ìbọn torí wọ́n yìn sí àwọn ọmọ lẹ́yìn olóyè Sunday Igboho wípé àwọn èèyàn ń tẹ̀lé àwọn, kò sí ẹni wípé eléyìí OPC ni ẹ, kò sí ẹni pé àmọ̀tẹ́kùn ni ẹ, kò sí ẹni pé ọlọ́pàá ni ẹ, wọ́n ní kálukú rìn ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́, wọ́n jọ kọ́ wọn rìn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni. Òun ló fà á tí ọ̀pọ̀ ènìyàn fi ń rò wípé ìbọn tí a gbọ́ yìí olóyè Sunday Igboho kí ló ṣẹlẹ̀ sí wọn, ẹ jọ̀ọ́ ìgbà kan àwo kan olóyè Sunday Igboho fi jáde láti wá yànnàná gbogbo ibi tí ọ̀rọ̀ dé dúró, bó tilẹ̀ jẹ́ pé fọ́nrán yẹn ò pẹ́, ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì ni wọ́n mẹ́nuba ọ̀rọ̀ àlàáfíà wọn, wọ́n dẹ̀ mẹ́nuba ọ̀rọ̀ àwọn Fúlàní bòròró yìí wípé ẹ wò àti ìdúró àsinmi ìgbìyànjú ń lọ láti rí pé àlàáfíà jọba nílẹ̀ Yorùbá. Báyìí ni ọwọ́ ìrù ẹkùn ikọ̀ ìṣàbò tí àti ọwọ́ olóyè Sunday Igboho ṣe àgbékalẹ̀ rẹ̀ ṣe bá àwọn Fúlàní kan èyí tí wọ́n sọ wípé àwọn darí bọ̀ láti ìpínlẹ̀ Ondo. Ẹ wò ẹ jẹ́ ká túbọ̀ ṣùbà fún ikọ̀ ìṣàbò tí olóyè Sunday Igboho látàrí bí wọ́n tún ṣe àṣeyọrí yìí. Kí la tún fẹ́? Ẹ̀yin tẹ́ tún ń bu ẹnu àtẹ́ lu olóyè Sunday Igboho, kí la tún fẹ́? Àwọn nǹkan tó ń ṣe yìí lóòtítọ́ àti lódodo, ọ̀pọ̀ ènìyàn ti jáde lórí fọ́nrán mi kan tí mo ṣe lórí TikTok. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọ́n darapọ̀ mọ́ mi. Ẹ kú ojúlọ́nà second episode yìí, ẹ̀yin tẹ́ bá darapọ̀ mọ́ mi lórí episode àkọ́kọ́, màá tún ṣe míì. Ẹ wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn fi ránṣẹ́ sí olóyè Sunday Igboho. Ó fi yé mi wípé àwọn èèyàn nífẹ̀ẹ́ arákùnrin yìí. Ó fi yé mi pé àwọn èèyàn wà concern about his safety. Wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn, àdúrà lọ́tún lósì. Wọ́n dẹ̀ rọ̀ wọ́n wípé gbogbo àwọn fọ́nrán yẹn ni pé kí wọ́n má fi léde. Èèyàn kan tó darapọ̀ mọ́ mi lórí TikTok tó jẹ́ ọmọ ìlú Ìgbòho sọ di mímọ̀ fún mi wípé inú olóyè Sunday Igboho kò dùn sí bí wọ́n ṣe ń fi fọ́nrán yẹn léde, ṣùgbọ́n nítorí àwọn èèyàn tí wọ́n sọ wípé skit ni comedy ni olóyè Sunday ṣe fún àwọn ọmọlẹ́yìn wọn ní àǹfààní láti fi díẹ̀ tí kì í ṣe gbogbo ẹ̀ léde. Ọgbọ̀n ọ̀rọ̀ kágbọ̀ afẹ́fẹ́ ní gbé lọ. Ohun tí mo ní kí n yànnàná fún yín lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ni ẹ má gbàgbé we inform, we educate, we entertain lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ jẹyọ o, ọ̀rọ̀ jáde. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Àwọn èèyàn kan tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí tí mo fẹ́ jẹ́ kí ẹ tẹ́tí gbọ́, kẹ́ tún mọ ibi tí ọ̀rọ̀ yìí dé dúró, kẹ́ lè mọ ibi tó ti ń bọ̀, kẹ́ mọ ibi tó dé, kẹ́ dẹ̀ mọ ibi tí ó lọ. Ẹ má gbàgbé láti bá wa comment, láti bá wa like, kẹ́ dẹ̀ bá wa share nítorí ó ṣe pàtàkì. Ẹ wò ó, tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ohun tí mo tún ní kí n mú wá fún yín nípa olóyè Sunday Igboho nìyẹn o. We inform, we educate, we entertain. Ó yá, ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ wọn. Ẹ̀yin ènìyàn wa. Mo ti wo. Ayé ò lè dà. Òun náà ni ẹni. Coverage. Wọ́n kọ́ ní ṣe ní sẹ́ẹ̀. Eléyìí ló sọ máa lọ́wọ́ nínú igbó. Gbàtà ń jáde, àwọn ìlànà ọkọ̀ múlẹ̀ lé. Wọ́n náà ń bọ̀ láti Àkùngbá Àkókó. Àkùngbá náà ti ń bọ̀. Àkùngbá Àkókó ní Ondo State. Gbàtà mú wọn, ọ̀tá abáláwọ̀ wọn ni. Wẹ́dà Jesus, ọ̀bẹ rà. Wẹ́dà ọ̀bẹ àti ògùn àti àmà. Ọ̀ndà. Ọ̀bẹ ẹ̀dà àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ògùn. Ọ̀bẹ ẹ̀dà ẹ̀kọ́ kalẹ̀ ọ̀bẹ ẹ̀dà. Ọ̀bẹ ẹ̀dà. Àtọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ ẹ̀dà. So bàtà sáà mú wọn àtúntò àwọn yìí náà. Wọ́n náà lọ kára. Gbogbo wọn pátá bòrò ni wọ́n. Jẹ̀kẹ́ kúnlẹ̀. Àwọn bòrò ni wọ́n. Bòrò pọ́npẹ́lẹ́ ni gbogbo wọn báyìí. Ìrú ẹ̀kú àwọn ìgbójú sókè. Eléyìí ló sọ́nù wa nínú gbó. Nígbàtàdé pọ́ọ̀tì yẹ. Àjọyà. Nígbàtàdé pọ́ọ̀tì yẹ. Eléyìí tó máa nugbó lélẹ̀. Tó sọ máa nugbó alípàdà fẹ́sifẹ́sì. So àdúpẹ́ lọ́wọ́ ilẹ̀ Yorùbá. Àdúpẹ́ alálẹ̀ Yorùbá. Ìpè ọwọ́ àtẹ̀wọ̀n ọwọ́ ìrú ẹ̀kú security network. Ẹ bàbá Bùsí Sunday Igboho òòṣà kí lè bá pẹ́ o ọwọ́ àti tẹ gbogbo wọn báyìí lójú ọ̀nà àwọn ọmọ rẹ kùn ní orúkọ tèmi ní kọmọdántì Adéyìn Máyọ̀wá tí mo jẹ́ kọmọdántì lẹ́gbẹ̀rẹ̀ local government tí mo jẹ́ ọmọ bíbí ìsọ̀rí ìsìn àwọn ilé àwọn bandits lè tọ́wọ́ tó wọn. Tàbárán ní níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ tàbárán ní níṣẹ́ ẹrú ó yẹ ká fi tọmọ jẹ. Èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi. Èmi ò jíṣẹ́ tí ò dáa ní tèmi. Ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́?
ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n ẹkún ń bẹ fọ́mọ tí sá kiri mo ní lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn ọ̀pá akọ ọ̀pá òpejò ejò akọ ejò òpàjá ajá akọ ajá òkó yín jẹ kọ̀ má ṣe jíṣẹ́ tí ò dáa ohun táyé ń fẹ́ ni ó máa fẹ́ ẹni táyé ń fẹ́ lèmi ó máa fẹ́ ti Sunday Igboho ga májàsọ́lá lèmi bá lọ lọ́jọ́ ìjìyà fọ́mọ aláìgbọràn ta ló rán ẹ níṣẹ́ tó ò lè kọ̀ ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́n ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé ẹkún ń bẹ fọ́mọ tí ń sá kiri ẹ bá kọ̀ kẹ má ṣe jíṣẹ́ tí ò dáa ẹ ló máa mi mọ wà lórí program máa pè yín padà máa pè yín padà mami máa pè yín padà àlàáfíà ni mo bá yín o aburú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sílé yín kò ní ṣẹlẹ̀ sọmọ yín gbogbo ẹ̀yin abiyamọ ayé pátápátá dídùn dídùn là ń bá nílé olóyin ayé yẹn ó máa dùn ni orígun mẹ́rẹ̀ẹ̀rin ni ṣúgà fi ń ládùn ẹ níjẹ̀koro ọ̀rọ̀ bí adùn ò ní kúrò nínú ayé yín ẹ̀yin abiyamọ ẹ wú mi lórí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ wú mi lórí mo ní ẹ bá májẹ̀mú àwọn tí ń sọ̀rọ̀ wípé ìran Yorùbá ò ṣeé jà fún ẹ bàjẹ́ ìran Yorùbá ò ṣeé nu ẹnu fún ẹ bàjẹ́ Ọlọ́run ọba mi ó máa bá mi tì yín lẹ́yìn ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ yín o ilẹ̀ máa mú ohun rere jáde fún yín ni Olódùmarè á fi àyè gbà yín ní gbogbo ọ̀nà ara ò ní ní yín torí ọ̀gẹ̀dẹ̀ tá bá gbèsè pàdó kì í ráhùn ara ò ní ní yín àgbàrá kì í fòkòtò ilé ayé yín ò ní fòyín ru ẹ ṣe gan-an ni ẹ ṣe inú mi dùn láti àárọ̀ lẹ́mísí láti alẹ́ àná àwọn kọ́ tí mò ń gbà it show that you know the importance of Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé Yorùbá tó dé oní ìṣàfi fi ṣólóore á dára fún yín o á dára fún yín àwa olóhùn kan tá a lè fún yín ṣùgbọ́n Ọlọ́run ọba mi á san yín lẹ́san rẹ̀ ṣẹ́gbọ́n mi whatever àwọn ohun tí ó bá wù tẹ́ bá gbọ́ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó kó yín láyà sókè ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó bomi you are welcome ma ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó bomi tí ó mú ìnira ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó ta hypertension fún yín ṣẹ́gbọ́n mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ìyọ́nú Ọlọ́run gbogbo ìbéèrè tẹ́ ń béèrè lórí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí mo ti ń sọ torí mo ti sọ̀rọ̀ mo ti pè wọ́n ti pè mí mo ti sọ̀rọ̀ mi gbẹ́dọ̀ sọ wípé ẹnu ń ro mí torí mo mọ̀ pé ìfẹ́ ọmọ Adéyẹmọ lẹ fẹ́ràn ẹ ṣe ẹ gbọ́ mi ní sà ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń gbọ́ mi ẹ jẹ́ kí n rí yes pé ẹ ń gbọ́ mi loud and clear ṣe ẹ gbọ́ mi ẹ ní mọ̀ nira o ẹ ní mọ̀ nira ṣe rí ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ ẹni lójú abínú ẹni kò sí ní tẹ́nìyàn ń ṣe lójú abínú ẹni tí ń mú yes ṣe gbọ́ mi lójú ẹni tí ò tó ní kò sí ní tí ènìyàn ń ṣe ń bẹ̀ tí ń dára bẹ́ẹ̀ bá tàkìtì alẹ́ ẹ̀ máa ń ta ni bẹ́ẹ̀ jó aníjó yóò bá lù mú bẹ́ẹ̀ jó táwọn èèyàn hẹ́ẹ̀lì yín pé a ní wọ́n fi ṣe ẹlẹ́yà ni kò sí ní tí ẹ máa ṣe lójú abínú ẹni tó máa bọ́ sí ó ń ṣe fíìmù ni ó ń ṣe kọ́ńtẹ́ẹ̀tì ni ó ń ṣe ìdárayá ni propaganda ló ń ṣe ni ìyẹn ti fi hàn wípé ìjà ìlara tí ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá tó pé kì í tán bọ̀rọ̀ ni àrà tó bá wù wọ́n ni ẹjẹ́ ń fẹnu wọn dá Bíbélì wípé nípa ìṣe wọn la ó fi mọ̀ wọ́n. ẹ má bínú lára iṣẹ́ tẹ́ ẹ gbé fún wa náà ni ẹni yẹn kọ̀ ní direct kọ̀ fóònù kejì ni mo dẹ̀ fi ń ṣe kínní ni fóònù yẹn ojú ẹ ti ṣe bákan ẹ má bínú. mo ní gbogbo àdúrà ire tí mo ṣe fún yín ló máa mọ yín gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ràn ọmọ Adéyẹmọ àtàwọn tó kórìíra ẹ̀ ìkànnì wọn tẹ̀ ti jáde ó fẹ́ràn èpè gan oníbẹ̀wúrẹ́ bá fojú bẹ́yìn wẹ̀yìn á fẹ́ pèpè lépè ìyẹn ni wípé èpè tó ń gan ṣe fún ara ẹ̀ ó ń padà bọ̀ lórí ẹ̀ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀yìn ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fún yín ní hypertension gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó kó ìpòrúurú ọkàn bá yín Sunday Adéníyì Adéyẹmọ popularly lo Sunday Ìgbòho Òòṣà májàsọ́lá lálàáfíà ló wà o ṣe é gbọ́ mi màmá kan tẹ̀ ni wọ́n pè wọ́n ní gidi kan ni wọ́n sọ bẹ́ẹ̀ nígbà tó wà ń Kútọ́nù ń jọ yẹ lọ́hùn wọ́n ní ìfẹ́ bọ́ wọn kò fún síta àwọn kan ní ó fi ikú ya pipe wire wọn àṣẹ ń sọ fún ọmọ Adéyẹmọ lénìí àlàáfíà ni ọmọ Adéyẹmọ wà ní Ìgbòho yín wà nǹkan kan ò ṣe Ìgbòho ń tẹ́ ẹ dẹ̀ rí nígbà tán lọ sí Ọ̀yọ́ park èmi rò pé brọ́dà mi Mr Wisdom ti sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti yànnà náà torí ó wà ń bẹ̀ bó ti ẹ̀ jẹ́ wípé àwọn ọlọ̀tẹ̀ sọ wípé Mr Wisdom náà gùdù nínú irọ́ ìlara ni ìlara ẹ̀yin Sunday Ìgbòho fẹ́ tẹ́rí gbogbo àwọn tó kù bá ẹ mọ̀ pé kì í ṣe Sunday Ìgbòho nìkan ló wà ń bẹ̀ ẹ̀rí àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ ẹ̀rí àwọn sójà tó wà ń bẹ̀ so àlàáfíà ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àlàáfíà ló wà ẹ fọkàn yín balẹ̀ àdúrà yín gbà lórí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin àáfàá tẹ́ ń jókòó lórí awọ
tẹ́ ẹ mọ̀ ọ̀nà òtítọ́ tẹ́ ẹ mọ̀ pé ntí ọmọ Adéyẹmọ gbé dání ntí ó ṣe ìran Yorùbá lóore ni mo ní àdúrà yín gbà lórí ẹ̀ ẹ̀yin bàbá wa oníṣẹ́ ìbáyé náà àdúrà yín gbà lórí ẹ̀ ẹ̀yin bàbá wa wòlíì tẹ́ ẹ jẹ́ tòótọ́ gidi bí ẹ ti wí Ọlọ́run ọba mi ń fún ó ń fi sínú àṣẹ àlàáfíà ni ọmọ Adéyẹmọ wà o ṣe gbọ́ mi ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó dà yín ní ọkàn rú ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni ó pò ìkọ̀ ìbànújẹ́ fún yín wọ́n ti mọ̀ pé ó ti bọ́ lọ́wọ́ wọn Yorùbá wípé abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ wọn ó dètè ṣe gbọ́ mi àlàáfíà lọmọ yín wà àlàáfíà lólùfẹ́ yín wà Sunday ọmọdé ní ìyá Adéyẹmọ Ìgbòho ṣá àwáwí ni gbogbo ilé ìtàn sọ yẹ fọkàn yín balẹ̀ ṣe gbọ́ mi ojú ogun la wà ojú ogun la wà tẹ́nìyàn bá wà lọ sójú ogun ó lè farapa kó ti ṣẹ́gun ni ṣe ń gbọ́ mi ènìyàn lè lọ sójú ogun kó farapa kọ́lọ́ndé kápá àwọn tó lọ bá tó gbogbo ilé ìtàn sọ síta tí àwọn èèyàn ìyá mi tẹ́ ń pè ìyá kan ní ẹjọ́ látàná mi òrórùn àtàìjẹ́ta mi òrórùn sùn nígbà tí mo ti rí news yẹ irọ́ ló wà ń dẹ̀ yọ wẹ́kọ̀ brọ́dà mi òrórùn sùn màmá mi ẹ lọ sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ̀yin bàbá mi ẹ lọ sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ aláṣepé lolódùmarè aláṣeyọrí ni Ọlọ́run àlàáfíà lọmọ yín wà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàwà ṣẹgbọ́n mi sà ṣẹgbọ́n mi mà àlàáfíà ẹ má jẹ́ kẹ́nikẹ́ni wọ́n ti rí pé ó ti tán fún wọn ó ti bọ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá ti padà lẹ́yìn wọn tẹ́ bá rí wọn tó bá ń sọ̀rọ̀ lórí social media náà with frustration ni ṣẹgbọ́n mi mo sọ wípé àwọn orí kan wà tẹ́nìyàn yìí ta kò bẹ́ẹ̀ ìṣẹ̀dábẹ̀ lọ́lọ́run ọba mi dá Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà bí wọ́n ṣe ń sọ lọ́lọ́run ọba mi ń tú àṣírí wọn ṣé ń gbọ́ bàbá tó ṣe ìbámi sọ̀rọ̀ ní sí ní Karamu Àkókó ó ní kò jìnnà sí Arigidi pé ẹni táwọn wí gan wọn bí dáa kó wọ ìlú ẹ̀kọ́ sùnmọ́jú ṣùgbọ́n Sunday Ìgbòho lu ọjọ́ 5 ní Ìgbòho ṣẹgbọ́n mi alábẹ́ àlọ́mọ yín wà o ẹ fọkàn balẹ̀ nǹkan kan ò ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà nǹkan kan ò ṣe nǹkan kan ò dẹ̀ ní í ṣe torí Sunday Ìgbòho lẹni tí inú Ọlọ́run ń dùn sí lọ́wọ́lọ́wọ́ tí ó ti máa dùn sí àmì ẹran ti báyọ̀ wà lẹ́yìn ìjọ àná Sunday Ìgbòho lẹni tọ́lọ́run ọba mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì tún máa gbà fún lọ torí òun ò pera ẹ̀ ní nǹkan Sunday Ìgbòho ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan a ní Ọlọ́run tó ní ẹ̀mí mi kò ríra ẹ̀ gẹ́gẹ́ bí pé mo ti tó tán òun ò wẹ̀wù ìgbéraga bí tara bíbà yìí ọlọ́mọogun 5 million empty barrel mo ní tẹ́ bá rí wọn tá máa ń sọ̀rọ̀ náà ẹ rí wípé with frustration náà fi ń sọ̀rọ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ wọn dàbí àgékù ejò tí ń ṣòro bí agbọ́n gbogbo bí tẹ́sà pamọ́ sí lọ́lọ́run ọba mi ti fẹ́ atẹ́gùn sí tàṣírí wọn títú ṣe ń gbádùn mi ẹ fọkàn balẹ̀ àlàáfíà lọ́mọ Adéyẹmọ wà ẹ fọkàn balẹ̀ bí wọ́n bá sọ fún yẹn ọmọ ogun 50,000 tán ní kókó lẹ̀ wọ́n fẹ́ fi kó òṣèlú ni wọ́n fẹ́ fi gbowó òṣèlú ni ń di ìwà táwọn wù nígbà yẹ Jonathan náà rò pé ọmọ Adéyẹmọ máa wù ṣé mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò tán náà gbà wọ́n fi gbowó ni wọ́n fi OPC gbowó náà fi lọ tí mo pẹ̀lú Jonathan tí Jonathan fi lọ bá wọn bàbá tó ti lọ bá ọba Adéyẹmí Aláàfin ẹ má bínú ìwà táwọn ń wù náà rò pé ọmọ Adéyẹmọ ń wù ṣé mọ̀ pé báwọn ṣe kó tira wọn jọ nígbà yẹn lọ nìyẹn OPC ni wá alọ́mọogun káàkiri ilẹ̀ Yorùbá náà fi lọ gbé Jonathan mọ́ra tó fi gba 6 billion àti empowerment lóríṣiríṣi inú ìyà làwọn wọnú OPC but inú owó ọrọ̀ ní Sunday Igboho wọnú Yorùbá nation owó ara ẹ̀ ló dẹ̀ ń ná so whatever tẹ bá ń gbọ́ lọ́dọ̀ wọn ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fún yín ní ìròyìn ìbànújẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti sick lọ́wọ́ ọ́fíìsì rẹ̀ wọ́n ní àrùn ọpọlọ bẹ́ẹ̀ wọ́n ní àrùn ọpọlọ la fi ń sọ ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ bá ní oògùn wèrè ńlé ẹ tètè kẹ́ máa bá wa fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan bíyà wèrè ara wọn lè sàn kán tó yan dìgbòlugi náà fi ń kárí rúmọ̀ òun náà ló lọ yẹ ìyá kan ó ní wọ́n ní ó lọ wọ́n kọ́ táwọn Fúlàní mú báyìí ló balẹ̀ gbogbo agbára tó lòun ní irọ́ ló wà ń díẹ̀ lẹ́yìn ìgbà tó ọmọ Adéyẹmọ lọ sí Old Ọ̀yọ́ Park lẹ́rìí tóun tó lọ ọmọ Adéyẹmọ tó lọ ṣe live ó tó lọ dábìrà ní Màsọ̀ Òyìnbó abẹ́ ẹ̀ rárá tó ọmọ Adéyẹmọ dá ní Màsọ̀ Òyìnbó ni ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó tàn yín jẹ àlàáfíà lọ́mọ Adéyẹmọ wà àlàáfíà ni ó dẹ̀ máa wà nǹkan kan ò ní í ṣe torí ó ti rọ̀ mọ́ agbára Olódùmarè ó wá rọ̀ mẹ́yìn gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní jẹ́ kí nǹkan kan ṣe ọmọ Adéyẹmọ ṣẹgbọ́n wọn ara wọn ni ìyá wà olórin kan ló kọrin Ẹlẹ́kìtì ṣe fẹ́ lẹ́mùrẹ́ Ògúnyẹmí ó ní ara wọn ni ìyá wà ara wọn ni ìyá wà ara wọn lòṣì wà ara wọn àwọn tó ń tutù kútu ara wọn ni ìyá wà ara wọn àwọn ọmọ ogun 5 million ara wọn ni ìyá wà ara wọn èyí tó sọ̀rọ̀ yẹn tẹ́ bá rí ẹ rí pé tẹ́ bá ní owó lọ́wọ́ ẹjọ́ ẹ bá mi fún ẹ rí pé ó ti wà nù problem ara wọn ni ìyá wà ọmọ Adéyẹmọ orí títí wọn rò ẹ mọ̀ pé wọ́n ti síkì bẹ́ẹ̀ ẹni tẹ́ ń lé tí orí ti yín lò ẹ̀dẹ̀ ń lé ẹ̀dẹ̀ bá
ẹni tẹ́ ń bá àjẹtọ́ ọlọ́run ọba mi tú ṣe so ẹ̀yin abiyamọ ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ ti ń pè bàbá Èkìtì ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Sunday Igboho bọ́dà mi kàn tẹ́ ẹ pè màá dárúkọ òun torí ìjọ tó rí Sunday Igboho ebi ń pábọ̀ ni o orí Sunday Igboho lóòlẹ̀ ló ti yó abasado dínà nínà òní he call me yesterday òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ yẹ pé bàbá Èkìtì ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Igboho kí ló ṣẹlẹ̀ sí Igboho mi ò lè sùn mo ní ẹ lọ sùn kò sí ní tó ṣẹlẹ̀ sí Igboho àlàáfíà ní Sunday ọmọdé yẹmọ Igboho wà iṣẹ́ tọ́lọ́run ọba mi gbélé lọ́wọ́ àṣeyọrí ló máa ṣe lágbára Olódùmarè ojú òde ní ti torí ojú kìí ti ní alẹ́ ọ̀tá ìlójú máa tì ọ̀tá ìlú kò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí gbogbo ẹni bá ń bínú sí ló máa ṣubú ara ló máa ṣubú ẹ̀mí ṣẹgbọ́n mi inú Ọlọ́run máa ń dùn sí irú ẹni tó bá ní pé òun dìde láti gba ìran òun kúrò nínú ìgbèkùn ni gẹ́gẹ́ bí Olódùmarè ṣe kọ́ nínú Bíbélì pé ó pe David lẹ́ni bí ọkàn mi because David stand up for his own people so ẹ̀yin ìyá mi ẹ̀yin abiyamọ ẹ fọkàn balẹ̀ lálàáfíà lọmọ yín wà nǹkan kan ò ṣe é àdúrà tẹ́ ń gbà náà ni kẹ́ máa gbà lọ ń lè mú yín ló ń lè fún yín lófo gbogbo ilé tẹ́ ń gbọ́ tó ń sọ níta yẹ ara ló ń ta wọ́n ìlara ní tẹ́ bá jẹ́ ẹni tó ní ìmọ̀ ìjìnlẹ̀ bá ṣe ń wò yàn ẹ mọ̀ pé wọ́n ti sick látòrí ọ̀gá wọn désàlẹ̀ wọ́n ti sick wọ́n ní àwọn tí ń wá approve more than 6 or 7 years wọ́n fún wọn Sunday Igboho náà wá fún lẹ́ni tó wá fẹ́ tẹ gbogbo ẹgbẹ́ tó kù mọ́lẹ̀ ẹ gbọ́ wọn mọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ń bẹ lẹ́yìn Sunday Igboho àwọn ọ̀tá ń bẹ lẹ́yìn ẹ̀ àwọn vigilante ń bẹ lẹ́yìn OPC New Era OPC Reform OPC baba Fẹ́mi Fáṣẹ̀hùn ó ń bẹ àkókò tá a wà yìí ẹlẹ́dàá baba Fẹ́mi Fáṣẹ̀hùn ló ń fìyà jẹ wọ́n ẹlẹ́dàá baba Fẹ́mi Fáṣẹ̀hùn ló dìde ló wá ń gbẹ̀san lára wọn ẹlẹ́dàá baba Fẹ́mi Fáṣẹ̀hùn ló dìde tó wá ń ṣíṣọ́ ohun tó bò mọ́lẹ̀ tó wá ń ṣe pé olórí burúkú lọmọ yìí o a pè kó wá jẹun ló dẹ̀ gbà kíkó tó bá tẹ̀lé fún mu wa lọ́wọ́ dání ni ó lé wa kó dídí o jẹun ni ọmọ tẹ̀ ń wé ọ̀tá yín ni o mo ń sọ dáadáa mo ní tí ìpìlẹ̀ṣẹ̀ OPC ò bá bàjẹ́ ṣe é rò pé irú condition tá a wà yìí a máa wà bẹ̀ ẹgbẹ́ tó ti dálẹ̀ more than 33 years ago kó jẹ́ pé lójoojúmọ́ ló ń gbèrú sí so ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó fi propaganda ká fi fún yín ní ẹ̀jẹ̀ rúru ẹ̀yin ìyá mi ẹ sùn ẹ falala ẹ sùn pẹ̀lú ìfọkànbalẹ̀ àlàáfíà lọmọ yín Sunday Adéyẹmọ Adéníyì Májàsọ́lá Kàkàkí Olódùmarè Irúnmọlẹ̀ òòṣà orúkọ pọ̀ oyè pọ̀ aníyè káyé àlàáfíà ló wà àwọn ọ̀tá ìlú wà nínú ìpòrúurú ọkàn o tẹ bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí pé Gani ti rù mo ti sọ pé ọ̀rọ̀ Sunday Igboho ló máa pa wọ́n ọdẹ tó ń ṣọ́ Olódùmarè ni ìran Yorùbá wípé lórí ẹ̀gùn ló máa kú sí ọ̀rọ̀ wọn ti di asákòkó pẹ̀lú kòkó ẹ̀ ló máa gbẹ ṣé ń gbọ́ mi ìyá mi ọ̀rọ̀ wọn ti di asákòkó pẹ̀lú kòkó ẹ̀ ló máa gbẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ti wá di ara òrókùn ara òró adìyẹ ti bà lókùn wọn ara òwá rókùn ara òwá ró ẹdìyẹ wọn mọ́ ẹ̀ mọ́ tó fún wọn ní fọ́rífọ́rí òun náà ni ìrù ẹkùn igi tọ́lọ́run ọba mi dẹ̀ gbé ní tí ò sẹ́nikẹ́ni tó lè fàtú ìlú tọ́lọ́run ọba mi tẹ̀dó ní tí ò sẹ́nikẹ́ni tó lè tù ohun tó fún wọn ní fọ́rífọ́rí nìyẹn ohun tó ń ba ayé wọn jẹ́ tó gboru lọ́wọ́ wọn tó sọ àlàáfíà wọn di fíafíà nìyẹn Ìgbòho dẹ̀ rí títí wọn rò Ìgbòho ń tẹ̀síwájú ìrù ẹkùn tẹ̀síwájú ìtẹ̀síwájú lọ̀pá ìṣẹ́gun ìtẹ̀síwájú lọ̀pá ìṣẹ́gun tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi fọkàn balẹ̀ kò sí ní tó ṣọmọ yín Sunday Igboho dẹ̀ wà pẹ̀lú yín ṣé ẹ mọ̀ pé mo ti máa ń sọ tipẹ́ pé ní súra ọmọ tí mò ń wò yìí ìyẹn Sunday ọmọdé yẹn mi Igboho ṣá súra ọmọ tí mò ń wò yìí Igboho will never betray the Yorùbás ẹni tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ ní bàbá gbogbo mọ́tò táwọn wò tí àwọn kíkọ́lọ́ ti ẹ̀yọ̀ǹda ẹyọkàn fún mi tó ní ó ní pàkàrà ni adélé ayé àbá àfilẹ̀ lọ ni ó ní bàbá wa Abíọ́lá gbà tó máa kú gbogbo tó ní ìlú náà sí mọ́ wọn sì kankan mọ́ náà bó ní bílíọ̀nù lákàtúntì tó bá tiẹ̀ ní bá ti lọ ó lọ náà nìyẹn ṣùgbọ́n orúkọ tábà fi ń lẹ̀ náà ni wọ́n máa wà náà máa pè náà máa sọ pé lágbájá gbà tó wá tó lálẹ́ ayé kọjá ó ṣe nǹkan báyìí orúkọ ìparẹ́ ní tèmi wá nù. That make me believe that this man will never betray the Yorùbá race. kọ́ tí mo pè lẹ́ẹ̀kan tó gbèmí lẹ́ẹ̀kan tó wọlé ọba ilé àkókò náà ti pè mí yẹn o wọ́n láwọn kan ti dìde wọ́n ti fi ìrù ẹkùn gbá àwọn èèyàn ń bẹ̀ pé wọ́n ní wọ́n ń ta fọ́ọ̀mù fún wọn 5,000 wọ́n ń ta fọ́ọ̀mù fún wọn èmi ò láṣìírí o mo dẹ̀ ti sọ fẹ́ ni yẹ pé irọ́ ni Ìgbòho rẹ̀ anybody Ìgbòho ta fọ́ọ̀mù o ọba ilé àkókò tí wọ́n ní kó pè mí lórí WhatsApp tó fẹ́ pè mí lórí WhatsApp ní sí ni mbà gbé tí gbogbo àgbáyé ìbá máa gbọ́ ẹ lè wáṣọ àbùkù fún ìrù ẹkùn because ìrù ẹkùn belong to all of us that is what Sunday Igboho said kò ta fọ́ọ̀mù ó dẹ̀ pariwo síta tó ṣe fídíò ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn kan bá ń gbowó lọ́wọ́ yín ẹ ti mọ̀ pé àwọn ará àwọn ọmọ ogun 5 million ní ṣẹ́gbọ́n mi tó bá ní wọ́n tẹ̀ ní wọ́n ń ta fọ́ọ̀mù mí ìdẹ̀mọ́ bí tó ti rí fọ́ọ̀mù torí Ìgbòho gbé fọ́ọ̀mù síta wọ́n ní wọ́n ń ta fọ́ọ̀mù wẹ́wẹ́ kọ̀ọ̀tà abẹ́ ẹ̀gbọ́n mi bí ọmọ Adéyẹmọ ò dẹ̀ gbé fọ́ọ̀mù síta ìyá wẹ́kọ̀ mi yá mi
kó yé yín dáadáa o àwa ò ta fọ́ọ̀mù ìlú ẹ̀kọ́ jáde síta o di ó létí tí àwọn aláṣẹ ìlú ẹ̀kọ́ ń ṣe lọ́wọ́ òun náà ni NIN náà ni pé a submit ó dẹ̀ ní ọwọ́ àwọn tó ń submit ẹ̀ fún àwọn tó ti ń bá Ìgbòho bọ̀ láti 2019 team ní Èkìtì l'Oǹdó l'Ọ̀ṣun ní Ọ̀yọ́ ní Ògùn ní Èkó tó fi dé Kogi àti Kwara ẹ rí i pé tí n bá ṣe program nígbà kan mo máa ń dárúkọ wọn káàkiri àwọn tí a yàn tí wọ́n yàn gẹ́gẹ́ bí aṣojú Ìgbòho ní state kọ̀ọ̀kan nìyẹn authentic NIN náà dẹ̀ nìkan máa gbà ìlú ẹ̀kọ́ ta fọ́ọ̀mù o ẹ mọ́ fojopòjo ìlú ẹ̀kọ́ o ìlú ẹ̀kọ́ ń ṣe OPC ó yàtọ̀ síra wọn o ìlú ẹ̀kọ́ ń ṣe alájẹbánu bíi OPC Gani o ṣe ẹ gbọ́ mi ẹ wo ìlú ẹ̀kọ́ dáadáa o àwọn èyí ṣọmọ tí bàbá wọn ń jí ewúrẹ́ gbé o ní ọdẹ òmu o ṣe ẹ gbọ́ mi ìlú ẹ̀kọ́ ń ṣe àwọn ọmọ olè tó jẹ́ pé ẹ̀jẹ̀ olè ló ń bẹ lára wọn o kò sẹ́ni tó lè sọ pé Ìgbòho gan máa ń sọ wá ní bàbá mi ò kọ́ lérí ṣùgbọ́n bàbá mi ní agbára wọ́n dẹ̀ mọ́ àwa lọ sí Ìgbòho dáadáa pé lágbolé Aládìkún is a popular compound adá titi wa mọ̀ kì í ṣọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọ̀ lánìyọnu tẹ́ bá rí gbogbo fámìlì wọn àwọn òun ṣe oníhàn àwọn òun jàdùn tí ò tọ́ ti sí wọn Sunday Ìgbòho dẹ̀ hijack ìlú ẹkùn lọ́wọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtàwọn ọba ilẹ̀ Yorùbá náà pèsè àárín ó yá lọ fún wa lórúkọ kan tá a máa lọ pìrìsẹ́ǹtì tó máa dọbẹ̀ tá a dó gẹ́gẹ́ bí ààbò fún ilẹ̀ Yorùbá kò dàbí OPC tí Gani hijack lọ́wọ́ àwọn bàbá wa tó ba ìran àti ìṣeré OPC jẹ́ ẹ jẹ́ kó jọ máa yé wa o Ìdòwú Ìgbòho yà wẹ́kọ̀ ẹ jẹ́ kó máa yé wa ìlú ẹkùn ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni o ṣe gbọ́ mi ohun tí wọn ò bá ní ká ṣe tẹni bá ṣe ẹ ṣe àjẹkẹ́mi ọmọ ẹnu tèmi ò bò àṣírí ò bò lẹ́nu aláyò bẹ́ẹ̀ ni ẹ ṣe pè mí ní Àkókó ọba ilé Àkókó mo dẹ̀ ti sọ fún mi pé àwọn tó ń gbowó lọ́wọ́ yín Ìgbòho ràn wọ́n fẹ́ gbá yín ni ẹ dẹ̀ wádìí dáadáa kó má lọ jẹ́ pé àwọn ọmọ OPC Gani ṣe gbọ́ mi ojú òní tiwa o ara òní ni wa ọkàn wa balẹ̀ àwa la máa borí ogogo òní borí wa o Elédùmarè ọba lónìí ọba lánàá á fún wa ní ìṣẹ́gun lórí àwọn Fúlàní láṣẹ Olódùmarè ẹ̀yin abiyamọ ẹ fọkànbalẹ̀ o ẹ fọkànbalẹ̀ àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé àṣírí ẹ̀mí àtẹ̀yìn ò ní tú lálàáfíà lọ́mọ Adéyẹmọ wà o ẹ ṣé gan ó dàárọ̀. bandit o A4 express road bandit wàláì lọ́sọ̀rọ̀ gan live and direct bandit block road ni o express ọgbẹ̀rẹ̀ látọ̀gbẹ̀rẹ̀ live and direct bandit lọ́sọ̀rọ̀ gan ọlọ́run jáde jọ wá gbogbo àti lọ́sọ̀rọ̀ live and direct ni o lọ́sọ̀rọ̀ gan wàláì lọ́sọ̀rọ̀ gan ni o kò tó kó bóyá rẹ̀ nu live and direct ni lélẹ̀ bọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀sìn bọ́ọ̀lù ti yọ wọ́n o wàláì ẹni súnmọ́ ọdún ọlọ́pàá lẹ́yìn alọ́ ṣáà ni o àti sèbù bandit ni o live and direct ni o lọ́sọ̀rọ̀ gan ni o kò tó kó lu o wọ́n fa pẹ̀lú ó pẹ̀lú ẹjọ́ kó máa lẹ́jọ́ máa lọ́tì wọn lọ́sọ̀rọ̀ gan ni o ó lọ bẹ́ẹ̀ bandit ni o wọ́n bí. now n tọ́ ẹ̀pọ̀ àwọn èèyàn yẹn ò ní wípé ojú ọ̀nà bẹ́ẹ̀ ti dáa díẹ̀ sẹ́wọ̀n pé wọ́n rìpíà ojú ọ̀nà yẹn lọ́wọ́ dọ́bùlì yẹn ṣẹ̀ṣẹ̀ ń lọ lọ́wọ́ ń ló fún ọ lórí ọ̀fẹ́ láti láǹfààní àti kọjá àbí láti turn back títì yẹn ti fẹ̀ dáadáa ọkọ̀ lè yípo padà at any time pápápá ẹjá wọ ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho n ò nílò àmì fàágùn rárá mi ò nílò àmì fàágùn pápápá ni àwọn tí wọ́n fọ̀rọ̀ ń síta wọ́n ń pín lórí ìtàkùn ayélujára èmi wá wo wípé bí wọ́n bá ti ń pọ̀ lápọ̀jù àmọ́ fẹ́ dòótọ́ ǹjọ́rọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ǹjọ́ olóyè Sunday Adéyẹmọ lọ̀rọ̀ yẹn bá wí ẹmú kalẹ̀ tó ẹmú tọmọ ẹmú ta ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá ń pín program yẹn God bless you láàrin ìṣẹ́jú mẹ́wàá péré ni wọ́n lò ìṣẹ́jú mẹ́wàá péré òun tọ̀ ní kí Ìgbòho dákẹ́ good evening sir ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé mi ò ní wáyé tì ká ní báwọn Ìgbòho ṣe kóra wọn jọ
làbárẹ́gbẹ́mì tó kóra wọn jọ ọ̀pọ̀ èèyàn ń béèrè ń bo Ààrẹ Ọ̀nà Kakanfò wà, ọ̀pọ̀ èèyàn ń béèrè where is Chief Gani Adams. mo wá ní ẹ má fi wọ́n wéra wọn o, ẹ má fi fáìlì wé fàlẹ́, ẹ má fi gádù wé gẹdú, ẹ má fi àṣà wé labalábá. kálukú wọn ló ní sí ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣe. ẹni tó bá yọjú ní kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀. voluntarily lọ́lọ́yè Sunday Adéyẹmọ Ìgbòho jáde, kò dúró ká pàrọwà fóun, kò dúró ká pé òun bó tiẹ̀ jẹ́ pé bálára ó sọ wọn á ní ẹ bá wọn pè Ìgbòho, bájẹrò ó sọ wọn á ní níbo ni Ìgbòho wà. ìpínlẹ̀ Kwara olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ wá ràn wá lọ́wọ́ o, ìpínlẹ̀ Èkìtì ẹ bá wa pè Ìgbòho wá o, everywhere ìpínlẹ̀ Ọ̀yọ́ the same thing ó ṣẹlẹ̀ nílùú Ìgbòho wọn ránṣẹ́ sí Ìgbòho. ìyẹn túmọ̀ sí pé wọ́n mọ ní tí baba Dami lè ṣe. now ẹni tó sọ̀rọ̀ yìí ó ní silence is a weapon, why Sunday Igboho should stop the interviews. nítorí tó ń gbìyànjú àti sọ ni pé kọ́ máa dé yẹ mọ́mọ́ grant interview mọ́ but lo and behold ara òkè tó ṣe dáwọlé ọ̀bọ. níta ni yẹn gbìyànjú àti sọ ni pé inú lóko ẹyẹ gbé. ó ní ẹni tó bá já lágbára tàbí tó bá fẹ́ jà kì í sọ strategy ẹ̀. mo wá ní Olúwarẹ̀ ọ̀mẹ́ni tí wọ́n pè ní Ìgbòho. ẹ má fọkàn sí pé Ìgbòho ti sọ strategy ẹ̀ to God who made me onítọ̀ntàn rẹ̀ ni o, because tí Ìgbòho sọ Ìgbòho ti kú ọ̀nbẹ tipẹ́tipẹ́. Ọlọ́run pápákọ̀ jẹ́ kí n kọ́kọ́ gbọ́rọ̀ tí ẹni ẹ sọ then kí n tó wá mú point tọ̀dọ̀ mi jáde. ó ní Sunday Igboho rose with one clear mission. inú mi a máa lórí mi a máa wó tí èèyàn bá mọ value èèyàn, tẹ́ bá mọ impact ẹ̀, tẹ́ bá mọ quality ẹ̀. ní Yorùbá fi sọ wípé òṣẹ́ ni mo rí iṣẹ́ yá, ẹni tó ń rún sẹ̀ sí nǹkan so far tẹ́ bá ti lè encourage ẹ̀ yóò mọ fún ní strength láti ṣe more. It doesn't wait for anybody, it doesn't wait for any money. tí Ìgbòho fi jáde àwọn èèyàn tó nígbàgbọ́ nínú ẹ̀ tó ní trust nínú ẹ̀ wọ́n jáde wọ́n support ẹ̀ kí everybody ó jáde láti encourage ẹ̀ because iṣẹ́ tí wọ́n ń ṣe lo and behold èmi ò lè ṣe, majority nínú wa ò lè ṣe. lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé mo fẹ́ join Ìgbòho, mo fẹ́ darapọ̀ mọ́ wọn, èmi náà fẹ́ wà nínú rescue mission. Voluntarily láwọn èèyàn máa ń ṣe. èmúkàlẹ̀ tó wẹ̀ mú tọmọ Sunday Igboho rose with one clear mission. kí ni mission ọ̀hún? To stand up and face bandits and Fulani kidnappers terrorizing our land. That mission takes courage, strategy and secrecy. lọ́pọ̀ gbà now gẹ́gẹ́ bí ntẹ́ni ẹ sọ ó ní that mission takes courage, ayagbangba, ìfọkànsìn, determination. a ṣe, a lè ṣe, Ọlọ́run gbangba a lè ṣe. Then strategy, ìlànà àtọ̀, ọgbọ́n tá a lò, òye ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tá a gbégbà táì wọlé sí wọn lára tí wọn ò fi ní buhari bó ẹ̀yìn yẹn náà pé ní strategy. Then secrecy, àṣírí. lo and behold ejò tí wọ́n kò ń bi tàná ọmọ jáde kò níbi níye tó wà tó bá jẹ́ ń gbà kan ni èmi náà lè sọ wípé I need the secrecy. lo and behold ẹni yẹn ní point o but máa wá sọ mo kàn fẹ́ jẹ́ kó yé ẹni yẹn pé kì í ṣe pé Ìgbòho ọmọ ìntọ́fà lèmi ó sọ because orílẹ̀-èdè Amẹ́ríkà tá a lọ lágbára gan kò wá secrecy. Russia ò wá secrecy. Israel wọ́n jáde sí gbangba kí wọ́n tó dékọlù, kí wọ́n tó lọ àtàkì ibì kan wọ́n jáde sí gbangba. Amẹ́ríkà ó jáde sí gbangba. kò sẹ́ni tí máa dédé kógun jàyàn lábẹ́lẹ̀. gbogbo ibi tí wọ́n bá ti jagun láyé ọ̀rọ̀ ní kọ́kọ́ síwájú ńlá fi pé ọwọ́ ní síwájú ojú gẹ́gẹ́. àlọ́ ní síwájú ìjà á ti máa kìlọ̀ mi láìkẹ́ o ń bọ̀ ọjà o máa wojú ẹ o òun pè mí níjà o òun wá bínú mi o òun wájà mi o. àlọ́ ní síwájú ìjà kì í ṣe o lérẹ́ tí ó dédé máa kó kúkú bòyàn yóò ti kọ́kọ́ kìlọ̀ síwájú. òní ní síwájú ọ̀tẹ̀ ní sánmilé fógun nǹkan kan ní satọ́kù fún nǹkan kan. láyé àtijọ́ káwọn bàbá wo tó gbógun lọ lómi wọ́n pàrókò bí wọ́n bá fẹ́ túbọ̀ pẹ̀lú àwọn nǹkan kan tán gbé inú gbá kan tí wọ́n wá gbé oyin àádùn nǹkan míì tán gbé inú gbá míì tán gbé ránṣẹ́ sọ́ba ìlú kan ó túmọ̀ sí pé ìjà rèé àlàáfíà rèé mú kan bẹ̀. so ìlú kì í dédé kógun jà yàtọ̀ sí jàǹdùkú. lóòótọ́ jàǹdùkú là ń bá jà ṣùgbọ́n àwọn jàǹdùkú tá ń bá jà àwọn náà ń lo íńtánẹ́ẹ̀tì kó di ó lè bá àgbọ̀nà láti sọ́lé tí ọmọ ẹ̀ ìpalẹ̀mọ́ jogun láyà ìpalẹ̀mọ́ kó jìnnìjìnnì bú ọlọ́tẹ̀ táwọn náà wò pé wọ́n ti ń bọ̀ o ẹ mọ́ ìjà dúró sọ̀sẹ̀ bí o
ẹ gbọ́ tàn kan ni ẹ gbọ́ tẹ ẹyẹ ẹ̀gà àti àgbẹ̀ kan ìtàn ọ̀hún ọba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mú rẹ́gírẹ́gí máa bírífù ẹ̀ mi nílò àmì fàágùn fún kí nìdí tó fi bá mu Ìgbòho ti jókòó sínú ilé ẹ̀ ẹ fọwọ́ sírò ẹkùn táwọn bàbá bá sọ pé ká lọ á lọ Ìgbòho retí rejú re mú etí di ṣeṣere Ìgbòho wá sọ fẹ́nì kankan mọ́ ó gbéra ó gbọ̀nà bẹ̀ lọ pápá pàkẹ́ lomi ò lè rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ àgbẹ̀ yìí lọ dáko àgbàdo àsìkò àgbàdo láwa yìí ó dáko àgbàdo ó lọ sálálú àgbàdo dàgbà ó roko mọ́ àgbàdo pọ̀n ó wọnú oko ẹ̀ ló wu àgbàdo lọ́wọ́ ẹnìkẹ̀kẹ̀ mi wáyé kò sẹ́ni tí kì í fẹ́ bi tílẹ̀ ti gbé lójú níbi tí nǹkan ti sẹnu re tọ́bẹ̀ ti sọ nígbà tí àgbàdo ti gbó lẹ́yẹ ẹ̀gà kan ti kọ́lé sínú ẹ̀ inú ẹ̀ náà ló ti yé ẹyin inú ẹ̀ náà ló ti pamọ́ àwọn ọmọ ẹ̀ ò tí ì tó fò bọ́ bá ti ń jáde yóò sọ fáwọn ọmọ ẹ̀ ẹ tẹ́tí lẹ́kọ́ bí àgbẹ̀ bá wá nítàgbẹ̀ bá sọ kẹ́ ẹ gbọ́ àgbẹ̀ yẹn dénú okóńjọ́ kan lọ́wọ́ wo àgbàdo ẹ̀ tó tó lọ́wọ́ ẹnìkẹ̀kẹ̀ ó ní ọlọ́mọ ṣé o tó fèrè síṣẹ́ òun wọ́n bá di lọ́la lágbára ọlọ́run òun àti àwọn mọ̀lẹ́bí òun àtàwọn ìyàwó òun àwọn jọ wá ya àgbàdo yìí ọlọ́lé ìyá àwọn ẹyẹ ẹ̀gá dé ìyàwó ẹ káàbọ̀ ní ságbẹ̀ ọ̀wá wọn lọ́wọ́ kí làgbẹ́ sọ ó lóní tọ́ bá ti la òun pẹ̀lú àwọn ìyàwó ń bọ̀ wá ya àgbàdo yìí ẹyẹ ẹ̀gá ní kí wọ́n mọ̀ sí fàájì wọn lọ kọ́ làwọn ìyàwó ẹ̀ ò ní wá ó lélẹ̀ tí ń dáná wájú ilé kò ní fi iná dídá ìṣeré ilé tí ó lọ ọjà tí ó lọ pàdé àwọn aláròbọ̀ kò jẹ́ fi ṣe kálukú wọn gbàdúmọ̀ṣẹ́ wọn wọn á ní sí ọkọ àwọn ni ó dijọ́ kejì lóòótọ́ àgbẹ̀ ọ̀wá àwọn ìyàwó ẹ̀ ọ̀wá ó dijọ́ kẹta àgbẹ̀ bá tún wá àwọn ìyàwó tá a gbọ́kànlé wọn mọ̀ wá bó bá ti di lọ́la òun àtàwọn ọmọ làwọn jọ wá ya àgbàdo yìí ẹyẹ ẹ̀gá tó dé àwọn ọmọ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n tún jíṣẹ́ ó ní kí wọ́n máa ṣe fàájì wọn lọ ọmọ mẹ́ta náà dẹ̀ ló bí ó ní torí pé kò sí ọmọ kankan tí ó tẹ̀lé ntí ń lọ léèwé ó sọ pé léèwé ló ń lọ ntí oníṣẹ́ gan yóò bora mọ́lẹ̀ yóò sọ pé tútù mọ́ òun lóòótọ́ ni ẹnìkan kan ò tẹ̀lé wa àgbẹ̀ bá tún lọ ó láwọn ẹbí wọn tẹ̀lé òun pé gbogbo èèyàn bá kọ àwọn ẹbí wọn rọ ni ẹnìkan kan ò tẹ̀lé lọ ó wá àdìjọ́ kan wá lọ àpè lágbájá kọ̀ wá àpè ìyàwó apọ́ mọ́ wọn ò dáhùn àpè bí náà wọn ò tún dáhùn lọ́la fúnra lára mi mọ̀ ń bọ̀ wáyé àgbàdo yìí ẹ̀gá bá dé àwọn ọmọ ẹ bá ṣàlàyé fún ó ní ẹ máa palẹ̀mọ́ ó ní bó ṣe wí gẹ́lẹ́ ni ó ṣe ṣe àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ó ní bàbá igbó sì ń dọ̀la wọ́n yà á mọ́ gbàdo ó gbà wọn mẹ́ lọ lóòótọ́ níjọ́ kejì àgbẹ̀ lọ ó rè é yàgbàdo ẹ̀ tán kelebe ẹ̀kọ́ pọ̀ ńbẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ò ní pé ẹ̀dá gbọ́dọ̀ wà observant ò gbọ́dọ̀ ṣàkíyèsí surroundings ẹ̀ kí ni lọ lọ́tún kí ni lọ lọ́sì mo sọ fáwọn èèyàn kan mo ní èmi á máa jìjà ojú torójú ní pé ní ká yálé Yorùbá ni mí mo complete ní Yorùbá mi complete kò fi síbi kankan wọ́n láì jẹ́jọ́ owó kájàre irọ́ ni o èmi ò jẹ́jọ́ owó ń jàre because ìrònú kì í mú ní rẹ́rìn ẹ̀rín kì í mú ní rojú ó ní màlíkà tí ń bá kálukú rìn ọláǹjànú tí ń bá kálukú ṣe I am an happy man I want to be in a happy environment bí ọba ti wá sí ìdùnnú lẹ environment mi ò ní like ẹ so ìyẹn túmọ̀ sí pé kálukú ló máa take decision lé ayé ẹ̀ wọ́n ní kíní ìkíní ẹni ọlọ́run lọ ń bọ̀ náà bó oroko tó rodò ọba ń bẹ̀ ìbò ó mọ̀ wípé iṣẹ́ òun ni lóàbí o mí àyù mọ̀ àmọ́ tọ́jú ojúṣe wa tọ́jú pàwọ́ la lè ṣe bẹ́tà irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ lo and behold irú àwọn èèyàn kan bẹ tá a lè rí mọ́ nígbà Awólọ́wọ̀ ti kú sẹ́ ti rírú ẹ̀ nígbà Abíọ́lá ti kú sẹ́ ti rírú ẹ̀ nígbà Abacha ti kú sẹ́ ti rírú ẹ̀ mi gbọ́ Amẹ́ríkà ò lè rírú Obama mọ́ láíláí wọ́n mọ̀ fọdún yẹn dóni ẹ wo iye ààrẹ tí wọ́n ti ní síwájú Obama ẹ wo ààrẹ tán tó ti ní lẹ́yìn Obama náà ló sì dàbí star tó sì ń gba ìdọ́là ajagbáyé ni can you tell me pé South Africa máa ní president yóò dàbí Nelson Mandela wọ́n ti ní president sẹ́yìn kí Nelson Mandela tó jẹ́ wọ́n ti ní another president lẹ́yìn ẹ̀ kò lè dàbí Mandela ẹni tó torí kí South Africa ó lè lómìnira wọ́n sì ti mọ́lé fódìdí 27 years ó dé wọ́n ní ẹ má bá dúró ẹ̀já compensate ẹ̀ ọjà rẹ̀ ó ṣe táàmù kan wọ́n ní wá padà wálé kejì ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ sáà kan tó ń ṣe náà ló ti ṣe ó yọ̀ǹda òkú agbára àpẹẹrẹ fún every leader láfíríkà àtúndírú ẹ̀ mọ́ kì í ṣe ní South Africa nìkan ni wọ́n ti rírú ẹ̀ mọ́ everywhere olóṣèlú wo ní Nàìjíríà ló máa resign honorably bẹ́ẹ̀ bá sọ pé kò ṣe nǹkan dáadáa tàbí nǹkan ọ̀dẹ́mọ́ná lásìkò rẹ̀ olóṣèlú táwa ní Nàìjíríà wọn ọkọ̀ kílẹ̀ òṣùláìlà ẹ̀ ń bá lè kú ó kú káwọn sáà dépò òbí tán lọ bẹ́ẹ̀ bá wá bèèrè lọ́wọ́ pé ẹskísà ńgbà táwọn èèyàn bá wá kú tán ta lẹ́sẹ̀ ìjọba lé lórí wọn á ní bó ṣe ìkérègbè ìdéègbè ewúrẹ́ ní jẹ́bẹ̀ àwọn ó ṣèjọba lé lórí that is selfish interest in play so gbogbo àwọn nǹkan yìí dẹ̀ máa ń wà natural ní tó bá ti di pé wọ́n ẹ̀sẹ̀ ń kọ́ èèyàn wọ́n ẹ̀sẹ̀ ń púṣì èèyàn tí ọ̀tọ̀ kan wá kò wà natural mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho naturally lọ́rọ̀ Yorùbá wà lórí ẹ̀mí ẹ̀ naturally anything tó bá ti rọ̀ mọ́ Yorùbá forget ọ̀tẹ̀ sọ̀tẹ̀ fọ̀tẹ̀ káfọ̀tẹ̀ kún káyọ̀tẹ̀ kún bẹ́ẹ̀ anything tó bá ti rọ̀ mọ́ Yorùbá Ìgbòho ìgbọ́ sétí so now
ó ti gbìyànjú kẹ́ ẹ má di tiẹ̀ gbámú but still àwọn èèyàn àwọn tó yẹ kó gbé ìgbésẹ̀ wọn ò gbé ìgbésẹ̀. Ìgbòho dẹ̀ gbé ìgbésẹ̀ tó wà lẹ́gà. Pápá pẹ́ jẹ́ kí n sáré ka ọ̀rẹ́ nìyẹn kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹni point o, èmi náà dẹ̀ ní point. So, only but lately, the constant interviews are becoming a problem. Every time he sits down to talk, he gives away more than he should. He talks about plans, movements, people around him, and his mindset. The more he exposes, the more the enemy learns. Lo and behold, ẹni yẹn wà correct lóòótọ́, but tó ń tọ́ wò mọ ẹni tí wọ́n ń pè ní Ìgbòho. Now, gbogbo àwọn nǹkan tá a fọkàn sí pé àṣírí ní Ìgbòho ń tú yìí, ẹ̀yin ò ṣe rò wípé ó lè jẹ́ trap náà fún ọ̀tá. Ká sọ bí tá ń lọ. Ká lo strategy. Ká má gbàbẹ̀ lọ́mọ tàbí ká má lọ́jọ́ náà. Kọ́ta ó ti dúró dè wá ń bẹ̀, kán lọ fẹ́ra wọn ṣòfò kábẹ̀. Tàbí ká tó sọ bí tá ń lọ ká ti múra lẹ̀ dè wọ́n ń bẹ̀. Ìgbòho ọ̀gọ̀. Jagunjagun ni. So, now, and again, ní tí wọ́n pè ní interview, to the best of my understanding, ẹnìkan kì í dá ṣe. Wọ́n interview ààrẹ. Wọ́n interview gómìnà. British Prime Minister resigned of recent. Àwọn nìyẹn ẹ̀ kì í ṣe Nàìjíríà. Wọ́n tó gbé ẹni tó ní kán resign kan wọ́n tó gbé lọ kóòtù ni. So like I said, only bandits and kidnappers are watching. Fine, ibi tá ń lọ nù. Gbogbo tí ń ṣẹlẹ̀ nígboro ni wọ́n ń wò lọ́dọ̀ wọn. Ẹ gbàgbé strategy. Ìgbòho ní sọ pé problem tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni pé ó wà sincere, ó wà open but not to danger. Ìgbòho wà sincere, kò mọ bá ṣe dọ̀bálẹ̀ tínú ẹni lóṣòó bí ìtọ̀yọ́. Ṣùgbọ́n àṣẹ yìí tí ó ṣe kù nú ni Ìgbòho open tó bẹ́ẹ̀ ṣe fọkàn sí. And lo and behold, Ìgbòho lè ṣe kó má ṣe interview because òun gangan kọ́ ló sọ pé wá interview mi, àwọn èèyàn ní lọ bá. Bí dẹ̀ ṣe máa ń rí everywhere nìyẹn. Wọ́n lọ ń bá president wọ́n interview, wọ́n ṣe interview Trump dọ́là. President Israel, Prime Minister Israel, ó sì ń ṣe press conference dọ́là. Trump máa sọ fún yín pé by 2 a.m. tomorrow we will hot dog Iran yóò sọ pé àwọn ọkọlù Iran. Gbogbo ẹni bá dání lójú wọn fi gbárí ni. Bàbá síbẹ̀síbẹ̀ náà Ìgbòho mọ̀ nǹkan tí ń ṣe. So every time he sits down to talk, he gives away more than he should. He talks about plans, movements, people around him and his mindset. The more he exposes, the more the enemies land. Baba ńlá arọ́ ni. Bandits and kidnappers are watching. They study every word, every gesture, every hint he drops. If he keeps granting interviews all the time, he's basically drawing them a map to his location and strategy. Any point. Lè kó ọ̀rọ̀ ìdànù 100%. Ṣùgbọ́n tí Ìgbòho bá ṣe interview, ní táwọn èèyàn kan ò fẹ́ ni pé wọn ò fẹ́ kí Ìgbòho ọmọ sọ̀rọ̀ rárá. Wọn ò dẹ̀ fẹ́ rí Ìgbòho nù kámẹ́rà. There's no way you can do that. Sorry o. Ìgbòho mọ level bí tó lè sọ̀rọ̀ dé. Ọ̀nà bí tó lè sọ̀rọ̀ gbà lọ. Ìgbòho mọ̀ gbà tó yẹ kó ń fobì kan. Pé tá a bá tọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ní tá a bá débi ìrù káfò. Bàbá Dámi ò ń sọ ọmọ kékeré. Nínú àwọn ọ̀jọ̀gbọ́n ló sì wà. Ọmọ tí ń lọ. Ọmọ bó ṣe dangerous sí. Ó dẹ̀ mọ̀ ọ̀nà tá a gbé gbà. So the strongest warriors in history didn't win by talking. Irọ́ o, àwọn kan máa ń win pẹ̀lú ọ̀rọ̀ sísọ. Nígbà tó lọ gàngán dò ní. Tó lóun padà bọ̀ o. Báwọn tí ń bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kí wọ́n dúró de òun. Ǹjẹ́ nìkan kan dúró? Iran, America, ọ̀rọ̀ wọn fi bẹ̀rẹ̀ ogun, ọ̀rọ̀ wọn fi stop ẹ̀. Àìmọye ọmọ tá a bí tọ́jà pé tẹ̀ bá halẹ̀ mọ́ wọn ò ní dáhùn. Ìwọ jẹ́ kí wọ́n dín nǹkan tó ń ṣe yẹ yọwọ́ sin bí ọbẹ̀ ẹnu páànù. Ọmọ ìpínlẹ̀ yẹn ó lè jẹ́ pankẹ́rẹ́ ní Ọ̀yọ́, ó lè jẹ́ bẹ́ẹ̀tì ní Ọ̀yọ́, ó lè jẹ́ kòbókò ní Ọ̀yọ́. Ọ̀gbẹ́ni ń sọ pé ń bọ̀ o, ẹ má jà dúró de o. Torí dídé tó bá dé yóò dé togun ni yóò dé tìjàtìjà yóò dé tóògùn. Ẹ wo ẹja kúrò environment ibẹ̀ yẹn, ó ti ká wa mọ́bẹ̀ náà ní ẹja kúrò. Ọ̀rọ̀ náà máa ń ṣẹ́gun o. Àwọn alágbára náà dẹ̀ máa ń sọ̀rọ̀. Even látàyé àwọn bàbá wa. So, they won by moving in silent. That is sábà lójú ogun nìyẹn. Àwọn tí wọ́n ń ja boxing, wọ́n á tutọ́ síra wọn lójú báyìí. Ìkíní á sọ pé I'm the boss, ìkejì á sọ pé I'm the boss. Nígbà tán bá dénú ring, ẹ̀ ń bá lágbára jù ló máa win. Ẹ̀ ń bá màyí nìkejì ló máa win. Nígbà míì, ó mọ ìjagbára lọ. So, gbogbo àwọn nǹkan yẹ nínú ọgbọ́n náà ló sì wà. Mi ò kó ọ̀rọ̀ ẹni yẹn dànù totally o. Ẹni yẹn make sense bàjẹ́. The person make a lot of senses. Now, when they won by moving in silence, the element of surprise is what keeps you alive in a war against people who ambush and kidnap for a living. Once the enemy knows how you think, they know how to catch you. Lo and behold. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n já àmọ́ ibi tí ìrìn tí wọ́n náà dé.
àwọn tá a sì ń wá tán jẹ́ ọmọ kó ibi báyìí wọ́n wà o ibi àrí wọn dèrè o wọn ò sì tí ì kó mbẹ́ o wọ́n sọ̀rọ̀. So this isn't just about Sunday Igboho, it applies to every powerful person leading a dangerous fight. The less you show, the safer you are. The less you talk, the harder you are to track. Let your action speak while your mouth stays quiet. If the mission is to tackle bandits and kidnappers, then protect the mission first. Protect yourself first, because a dead or captured warrior helps no one. Talk less, move more. Let result do the talking. God bless the writer. Ìbànújẹ́ ò ní kan ẹni tó kọ lágbára Ọlọ́run. So, but lo and behold, lórí ọ̀rọ̀ yìí, láyé tá a dé yìí, kábàrà wa sọ tọ̀rọ̀, ayé social media ni. Bí bẹ́ẹ̀ kọ́, èyí ó kú fọ́tayọ̀. Àwọn tó ń ṣiṣẹ́ fún, bọ́ bá dé stage kan tó jẹ́ kí wọ́n mọ̀, wọ́n sọ pé ṣe ara ẹ ló ń ṣe. Ńlá fi pé bàbá mo lè ṣe làáyàn. Ayé kámẹ́rà la wà, ìbò gan lọ sójú ogun, wọ́n gbé kámẹ́rà dání, reality. Ẹ wo ọdún táwọn oníròyìn ti ń lọ sójú ogun, wọ́n dẹ́ ń poníròyìn. Ṣùgbọ́n dàbí pé láogun Liberia nígbà náà ni wọ́n poníròyìn tí Kollington fi kọ́ ni. Àwọn oníròyìn ti kú sógun lọ́wọ́ àwọn ọlọ̀tẹ̀ Liberia o. Oníròyìn máa ń wà lójú ogun with cameras. Ṣé bá fọ́lọ̀ ogun Amẹ́ríkà pẹ̀lú Iran, tẹ́ fọ́lọ̀ Israel pẹ̀lú Hamas, tẹ́ fọ́lọ̀ Russia pẹ̀lú Ukraine. Mo gbọ́ táwọn oníròyìn máa béèrè wípé ṣé èèyàn dín làwọn they will bring mic like this. Bam, that is just a bomb. Wọ́n ní bọ́ọ̀mù kan ló kọjá yẹn o. Wọ́n láwọn ẹ̀yà àwọn kan ló ti ṣubú àyè. Wọ́n á lọ síbi tí bọ́ọ̀mù ti ṣẹ̀ṣẹ̀ ẹ̀ máa rí èéfín tí ń rú. Pé bọ́ọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ yá wọlé nísìnyí o. Àwọn rescue mission, àwọn rescue team, they are coming out to come and rescue kíní kankan. Ìgbàdógójì èrò wájà. Oníròyìn máa ń wà lójú ogun. Bẹ́ẹ̀ yàn bá gbé kámẹ́rà lọ, ẹ lè sọ pé ilé nìgbòho ti ń jánu o, pé Ìgbòho tó jẹ́ bó lè mọ́ kó lójú kan. Ṣé bẹ́ẹ̀ yìí Yorùbá ni? Lèyàn mọ́ lè ní òníyàn fún. Lèyàn ṣẹ́gun ọlọ́tẹ̀lẹ̀ òní mọ́lọ́tẹ̀dẹ̀ fún. Ẹ̀yin tẹ́ sọ pádégún tẹ́ tó pádé ògún mọ́. Ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá kíyàn káàrọ̀ kéèyàn kọ́kọ́ najú ta. Ẹ̀yin tí wọ́n mọ̀ forí ṣe fọrùn ṣe fún tẹ́ mọ̀ tó pé ta lọ́rán gúnṣẹ́. Ẹni tí tó yẹ Yorùbá ọba yé ló lè dákẹ́. Ẹ̀gbá àwọn bàbá wa ni. Wọ́n ní bàbá yan gúgúrú ẹlẹ́nu òfé làásù. Ìgbòho mọ̀ yín dáadáa, èmi mọ̀ yín dáadáa. Lára wa tá ń gbẹ kò yẹ kó máa ṣe interview, kò yẹ kó gbé kámẹ́rà lọ, sọ yẹ kó máa ṣe show, ṣe ló dàbí ẹni pé kinní kan. Ìgbòho mọ̀ ti ń ṣe. Àwa náà lápẹ́ wọn ò ṣe nǹkan kan pé Ìgbòho tó lè lọ jókòó sí dígí kan gbẹ̀yẹ bóyá bí tó ti ń mẹ́mu lọ́wà sí bẹ́yìn ni. Ṣùgbọ́n ìgbà tẹ́ ẹ bá rí nígbà tí nǹkan ṣẹlẹ̀ bó la ṣe mọ̀ kó ṣẹlẹ̀ bí ọba sì tí ó ṣàfihàn rẹ̀ mọ́ bá wí fún ṣe é gbàgbọ́. Ilẹ̀ káàró òjìrí tá a ti bára wa ní ìsẹ́yìn náà. So báyìí àtijọ́ ṣe rí àwọn sọ́jà gangan lọ sójú ogun lónìí ní Nàìjíríà wọ́n lọ pẹ̀lú cameras. Bó lẹ ṣe rí iṣẹ́ tán ṣe gbé sọ́jà just neutralize some bandits here, wọ́n á rìkọ́ọ̀dù wọn, wọ́n ya fọ́tò wọn, ẹ rí. Ní Amẹ́ríkà wá ní Nàìjíríà tó jù lọ́jọ́ Christmas everybody lórí. Wáì tí Ìgbòho àtàwọn èèyàn tí ó máa lọ síbì kan tá a rò pé kò yẹ kó mú kámẹ́rà dání tó bá ti wá di tẹlòmíì ìgbà náà la sọ pé ó ń ṣe show ni ó ń ṣe kinní kan ni comedy náà ń ṣe acting náà ń ṣe. Lo and behold my brothers and sisters, bó bá jẹ́ comedy ní tòótọ́ ìwọ náà gbébọn ìṣónú gbó Old Ọ̀yọ́ National Park kì í ṣe comedy tiẹ̀ náà bẹ́ẹ̀. Nǹkan pè ní comedy oríṣiríṣi àṣà ló ń ṣe comedy. You can just go there, go and do your acting, lọ ya fíìmù tiẹ̀ ń bẹ̀, come and show it for us, we will watch it. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe dùn. So ẹni tó sọ̀rọ̀ ó ní point, but ọmọ jáde kúrò níbi iye tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé àgbàgbé o, Yorùbá pé o, Yorùbá ò sẹ́kù síbì kan o. Yorùbá ní iṣẹ́ tí wọ́n bá bẹni tá a jẹ́ tó ń ti yìn ní rìn, èyí tí wọ́n ò bẹni tá a jẹ́ tó ń ti yà ní rìn. Àwọn iṣẹ́ kan ń bẹ téèyàn gbọ́dọ̀ dúró kí wọ́n bẹ òun. Bó ni ò ti wá ní rìn tó ń ti yà, Ìgbòho mọ tó ń ṣe. Béèyàn kan bá rò pé kọ́mọ ti ń ṣe onítọ̀ ní nǹkan rẹ̀. You got me right? So now majority wa máa ń doubt ara wa, àwa gan ò bára wa gbọ́ débi tá gbé èèyàn tó jẹ́ akíkanjú èèyàn kan gbọ́ pé tiwa ní ṣe níwáyé tiwa ní ṣe. Ẹ gbọ́ Yorùbá ní àpá àmúdélé ní ọjà mọ̀ polongo ń sọdẹ wọn ẹgbẹ́ bó bá ti pa òun náà ni ó ti jẹ́, tàbí lè mi ìtọ́pa tí ò lè mú wálé kò ní mú wálé nígbà tẹ́ ẹ̀ bá ti ní nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní mọ̀ kó ti pẹran jẹ. Wọ́n wá ní tá a bá ta ṣe látọ̀ bá a bá tọ̀ yóò dẹran àpádànù yóò dẹrun dẹni jẹ́ bẹ́ẹ̀. So ẹja mú focus wa kúrò níbi pé wọ́n rìkọ́dù wọ́n ṣe interview wọ́n sọ̀rọ̀, ẹja follow action tí wọ́n render, ẹja appreciate eléyìn, ẹja support eléyìn, ẹja ṣàtìlẹ́yìn tó gbókan fẹ́lẹ́yìn. Bòjí láwùrí bí sáré fóòrùn ní tó bá ti jẹ́ nature èèyàn ní Ọọ̀ni of Ifẹ̀ ìgbà mẹ́tọ́ bá wú bábá wọ́n lè pe comedian wá bá wọn ṣeré wọ́n jọ ṣeré ẹni wọ́n gbé ẹ̀hàn tí ẹ̀wọ́ position bí tán wà naturality ni. Ẹ̀sà nǹkan Bíbélì ọba Solomoni ara gbogbo tójú ẹ̀ ń fẹ́ ló fún
that is ó lè pò òṣèré kọ́ máa àwọn olówó ọlọ́lá wọn apolókìtì wọ́n máa tàkìtì níwájú àwọn pọ̀nlá wọ́n máa gbéra wọn wọ́n máa rẹ́rìn inú wọ́n máa dùn. Former governor of Lagos State tó jẹ́ president wa lórílẹ̀‐èdè nísìnyí ìgbà mi ò rí Gbénga Adébóyè wọ́n máa ń pe Gbénga Adébóyè wá kó wá dẹ́rìn pa wọn. wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń pe Gbénga Adébóyè wá kó wá dẹ́rìn pa wọn àwọn àti àwọn jókòó Gbénga Adébóyè ọ̀dẹ̀ máa sọ̀rọ̀ de òbí láfin torí pé nínú ẹ̀rín ni ayọ̀ wà. So mo wá sọ̀rọ̀ wípé àwọn ìsọ̀rí èèyàn kan ń bẹ ọ̀sọ́gbọ́n ta fẹ́ dá àníbá wọn pàdé máa ní ríru wọn mọ́ ṣe ní bínú sà ṣé mi ò ní sẹ́yìn mà Sunday Igboho bẹ́ẹ̀ Ọlọ́run ìyẹn mọ iye tó bá ní àfi tó bá bọ́ lọ́wọ́ ẹ̀ yes I appreciate ẹ̀ ní ìsìn torí pé wòlíì yìí lọ́lá nílùú ẹ̀ bọ́lọ̀ ṣe dá Yorùbá ni a kì í appreciate nǹkan tá a bá ní. Gbénga Adébóyè ti kú tán kí wọ́n tó mọ value ẹ̀ Abíọ́lá ti lọ tán kán tó mọ value ẹ̀ wọ́n sọ̀tẹ̀ Awólọ́wọ̀ títí ńgbà tó kú wọ́n tó mọ̀ fáwọn sọ wúrà nù ńgbà tí ń bẹ láyé wọ́n gbógun tí wọ́n bá jà wọ́n sọ̀tẹ̀ sí wọ́n ń dìtẹ̀ mọ́ wọ́n lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá ẹ̀. Bàbá Olúṣẹ́gun lọ tán wọ́n wá ní Awólọ́wọ̀ ẹja ńlá lọ lómi irinwó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ oríṣiríṣi orin awo ọmọ awo ọ̀rọ̀ orí ìsàbí rẹ o Awólọ́wọ̀ o kò sí nílẹ̀ Yorùbá àwa ti mọ o àárò ìsàbí tiẹ̀. So like I said ẹ̀já wèfù kò sẹ́ tí mọ́ ń dá tán o bóníròyìn bá lọ́dọ̀ gbowó bí ọba bá wọn sọ̀rọ̀ àwa náà lápẹ́ ìgbéraga níjàre kò sí bóníròyìn ṣe fẹ́ wá sọ́dọ̀ èèyàn tẹ́ ẹ̀ ní àlá wọn majority tẹ́ ń pè ní interview àwọn ẹgbẹ́ kan lè lọ kí Ìgbòho wọn ò lè bìgbò léèrè ọ̀rọ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ wọn ò lè dá ọ̀rọ̀ lẹ̀ kéèyàn wọn dá sí capacity wa láti sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ capacity wa láti mọ ibi tó yẹ ká sọ̀rọ̀ dé ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ò lè fàgbò lẹ́nu yá àfi tí ó bá fà lásọ yá kódé látàkù tó. So ẹjá yọ̀ǹda páàtì bẹ̀rún ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.